sọ̀rọ̀ nípa poli tó gbóúnjẹfẹ́gbẹ́ tó tún gbà wó bọ̀. ọ̀tọ̀ ní ti TPA the Polytechnic Aran-Orin ṣé táwọn olùkọ́ wọn tí mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ wọn dá mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ la fẹ́ sọ ni. àbí táwọn yàrá àkàwé wọn tó dọ́sọ̀ tó tún rọrùn fákẹ́kọ̀ọ́ láti kẹ́kọ̀ọ́ àkọyege bẹ́ẹ̀ lè tó ààbò tó yanrantí ò gbẹ́yìn. inú ọgbà the Polytechnic Aran-Orin láago méjì òru bí aago kan ọ̀sán lórí látàrí ẹ̀rọ amúnáwá wọn standby generator tó dúró ṣẹpẹ́. ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ń kọ́ ìyẹn hostel facilities fákẹ́kọ̀ọ́kùnrin àtobìnrin àfi bí àfihàn ọba. ìgbaniwọlé sì ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ sì ni wọ́n ti sàwọn courses lọ́jọ́ lóríṣiríṣi bíi BSadmin computer engineering computer science electronics statistics àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. pẹ̀lú ìfọwọ́sí ìjọba tí wọ́n sì túlù lóǹtẹ̀ gbà. paríparí ẹni tó wo iléèwé wọn owó ṣepinni tí ògùn pa àfi bí owó dákọ̀ mu. fún ìbéèrè tàbí ìlanilọ́yẹ̀ ẹ kàn sí wọn láwọn ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ yìí 09127562368 tàbí 09114095123 tàbí kẹ́ ẹ lọ tààrà sínú ọgbà iléèwé ọ̀ nílùú Aran-Orin. ẹ tún lè rí fọ́ọ̀mù yín gbà lórí wẹ́bsáìtì wọn www.tpa.edu.ng. the Polytechnic Aran-Orin ìjákulẹ̀ òsì lọ́rọ̀ tí. tá a bá ń sọ̀rọ̀ nípa